Ẹ kú kàlẹ̀ ọmọ Yorùbá, ẹ pẹ̀lẹ́ ọmọ kóòtù òjíire, ọ̀dẹ̀ ọ̀dà bí. Àwọn baálé ilé ń kọ́, ìyáálé ilé ń kọ́, ṣe dáadáa la jí, kò ní ọ̀sán wá. Wọ́n ní ìran agún ní jẹbọ, ìran àkàlà ní jòkú, ìran bàbá tèmi ìlú ní ìlú èwe ni wọ́n sì já o. Àyàntúndé ni mí ọmọ Àyàndáre. Ayẹ wá nǹkan kan fìdílé tàbí kẹ fìdílé nǹkan. Ẹ jẹ́ kí n kọ yín ní ẹ̀yọ́nú yìí. Ṣé ẹ pé mo kọ yín ní ẹ̀yọ́nú kan, mo ní A and B ni, B rẹ̀ ní. Èmi ò fún yín, ń fún yín. Ẹ tọ́jú èso láàfúnfun, èso láàpupa, irúpẹ̀tẹ̀ yẹn pọ̀. Ẹ mọ̀ tó mọ irúpẹ̀tẹ̀, ṣé mọ̀ pé irú wo oró ń bẹ? Irú tó bá rọ̀ òun là ń pè ní irúpẹ̀tẹ̀. Àṣírí ayé ni irúpẹ̀tẹ̀. Yọ pọ̀, ẹ kó sínú ṣáàtú tuntun. Ẹ ti kó sínú ṣáàtú tuntun. Àlùbọ́sà eléwé lọ́pọ̀lọpọ̀. Àlùbọ́sà eléwé yìí ní ọ̀kọ̀ọ̀kan wà ní inú ìsasùn. Ẹ wàá da irúpẹ̀tẹ̀ lé lórí. Pẹ̀lú ògìrì ìjẹ̀bú yìí náà pọ̀. Ẹ kó òun náà lé lórí ẹjọ́ pọ̀. Ewé oríjì tútù ẹ kó bò ó. Odidi atare ẹ fi sí. Ewé dídí kúrìdì àti èso dídí kúrìdì, èso rẹ̀ tọ́rẹ̀ rù. Ẹ já ẹrù rẹ̀ papọ̀ mọ́ ewé rẹ̀ ẹ kó sí. Odidi atare àti ìkóbẹ̀rẹ̀ kan ọyẹ jó. Ó ti jó. Tó bá ti ń lọ bí iṣẹ́ rẹ̀, bí ẹjú kan máa wọ́n mi tútù lò láàárọ̀ pẹ̀lú àdúrà tó kúnná, ó rí tiẹ̀ ṣe. Àwọn ẹni rẹ̀ ọ̀bọ̀ ná, àwọn ẹni rẹ̀ wọ́n bọ̀ rajà, kò jù bẹ́ẹ̀ lọ. Ìyókù mo fún yín pé ẹ máa kọ́mẹ̀ntì, ẹ máa share rẹ̀, kẹ̀dẹ̀ máa like ẹ̀, á dára fún gbogbo yín. Ẹ pàdé mi lórí TikTok tàbí lórí Facebook àbí nínú ẹ̀yin tá a bá wà nínú WhatsApp group wa. Àǹfààní pọ̀ ńbẹ̀ rẹpẹtẹ. Ǹjẹ́ gbọ́ báyìí, a máa pàdé ara wa ńbẹ̀. Ó jẹ́ lórí YouTube ni. Ẹ̀yin ẹ wo kí ni líǹkì mi yẹn. Tẹ́ bá ti ṣáàtì fún orúkọ mi lórí YouTube, ẹ bá mi pàdé ńbẹ̀. Gba nọ́mbà yóò mọ́dọ̀ +234803298. WhatsApp number mi ti ṣe Nigeria number. Gbogbo ní nọ́mbà orílẹ̀-èdè Benin +2290154651928. Nọ́mbà náà ni lórí fídíò yìí. Láti Ìkòròdú garage, wọ́n mọ́tò ti lọ sí Báyékù. Kọ́bọ́lẹ̀ ní Emily bus stop, Emily street, number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́yà. Ọ́fíìsì mi òun ló kọjú da ẹnu géètì dúdú tó yẹ pé tó bá débẹ̀ òun ló rí. Fúláàtì mi ló kọjú dabẹ̀, ọ́fíìsì mi nìyẹn. Kó tó wá kọ́kọ́ pè mí o, tàbí kó bá mi sọ̀rọ̀, kó rí pé mo dán lóhùn. Ní bá ti dán lóhùn, kó máa bọ̀ wá. Mo lè má sí ilé, mo sì lè bísí kí n má yà sí fóònù. So ti yé báyìí, rí i pé o ti gba appointment lọ́dọ̀ mi. Mo ti ní kó máa bọ̀ wá, á dára fún gbogbo wa o. N ta fẹ́ lọ́wọ́ ó ṣe o. Èyí tá a fẹ́, Elédùà yóò lè jìnnà sí gbogbo wa o. Ọ̀yá tó, a máa lọ o. Àlọ́dé là á lọ o. Àlọ́bọ̀ là á lọ o. Ẹni ọba ní Amádé, pòròkò kò ní dé, pòròdò kò ní bọ̀ o. Á dára fún wa. Àgbòrókoroko bá àgbàrókoroko kọ́lá àbí sùkú àgbè. Ẹ̀yin ọ̀tá wa, ó rí gbirigbiri wọ̀, òkò gbirigbiri wọ̀ nílé àwọn ọ̀tá wa o. Ire o, ó dàbọ̀.